Nàìjíríà nìsín bó ní English ṣe jéde wa lọ́nà wo bàbá ńlá rẹ̀ wo lọ́mọ English ìyá ńlá rẹ̀ wo lọ́mọ English dábàá pé Scotland ni wọ́n ti wá àbí England àbí Britain níbo ni wọ́n ti wá àbí Ireland níbo ni bàbá ńlá tiẹ̀ ti wá táwọn fi jóyìnbó èdè elédè lòyìnbó kìí ṣèdè wa gbogbo oníkálukú wa nísìnyí gbìyànjú láti kóyìnbó kọ́mọ tó wọ sùkúlù òyìnbó náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan iná wà nínú èdè wa tẹ́ǹtì ń parẹ́ fóyìnbó ike lọ gbé wa lórí tébù ò ló kọ lédè Yorùbá bá mú kọ́ọ̀pù yẹn kọ́ọ̀pù ò ló kọ lédè Yorùbá sòkè sédè wa èdè lédè ni torí ẹ tí ọba yí ọ kó yí ọba àwọn ó béèrè ẹni tó ní ọgbọ́dọ̀ kọyìnbó kún ọgbọ́dọ̀ sédè baba ńlá wa ni kìí sédè wa kí ló dé tá a kà kún bẹ́ẹ̀ náà làwọn èèyàn míì French làwọn kà kún gbogbo ọ̀rọ̀ tó bá ti fẹ́ sọ French iná ọmọ dà lẹ́nu rẹ̀ bíi tọ́ kódà tí wọ́n tún mú wọn lómi ju tàwọn ní English lọ wọ́n rí wọn mú bàjẹ́ ni àwọn kan fẹ́ sọ fún wa nílùú French kan tá a lọ níjó onímbẹ̀ o wípé ìdánilẹ́kọ̀ọ́ tá à ń lọ ṣe yìí o tá a bá ti parí rẹ̀ wọ́n rọ fáwọn èèyàn ní ṣókí lédè French láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọn ò rí Yorùbá ìsọ wọ́n ní voilà tẹ́ bá ti sọ̀rọ̀ tá ó vraiment wọ́n máa trafogate ẹ̀rín ti gbé gbogbo àwọn ọmọ tó wà lọ ọkọ̀ pé kí ni trafogate èmi náà wá pé kí ni trafogate ṣé wọ́n rọ ọ̀rọ̀ náà ni ó ní àwọn ọ̀gbọ́ Yorùbá yíbò lẹ́yìn àbí ọmọ Faransé ó ní wọ́n ti gba gbogbo èdè yẹn wọ́n ti ẹ̀yin lẹ́gbà tó gba gbogbo ẹ̀ lẹ́nu níbo lọ́mọ Faransé kan wà tó wá gbà lẹ́nu ẹ̀yin lẹ́ sọ̀rẹ́ndà sóò ní ká ẹ má gbédè tì kò kúkú ní ká ẹ má gbédè tì so ẹ̀rí kọ́ sàn díẹ̀ lára tàwọn ní English bẹ́ẹ̀ lọ Ghana náà ẹ̀rí kọ́ sàn díẹ̀ bẹ́ẹ̀ lọ Liberia tí wọ́n burú díẹ̀ àmọ́ sàn díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tàwọn French akramakumullah ẹ̀rí kọ́ àwọn èèyàn wọ́n mọ kọ́ èdè yìí wọ́n mọ pé èdè yìí tí o tàwọn French yẹn ọ̀gá nínú ilé tẹ̀ máa ń gbé ní àwọn ìlú Faransé yẹn gbogbo àwọn ọmọ tó ń gbélé yẹn kálukọ́ máa sọ̀rọ̀ nípa gbédè tìyín máa ní ok èdè lédè ní kìí ṣèdè wa kí ló dé ta kàkún tó bá wọn à ń sọ fún mi pé èdè Lárúbáwá le níbo ló le sí mẹ́yẹ verbs tó wà nínú èdè French bíi 16 èdè Lárúbáwá al-af'alu thalathatu aqsam mẹ́ta péré ni àwọn ní èdè Lárúbáwá le fi'lun madin wa mudari'in wa amr bas wa bas àwọn eléyìí 16 my English now present simple present continue present participle present àbí bẹ́ẹ̀ kọ́ ni sáàtì lọ England kọ́ lọ di okùn márùn kọ́ máa sọ ìbò kọ́ máa àwọn máa wò pé ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ present simple lọ́yẹ̀ kó lò so eléyìí túmọ̀ sí wípé àwọn èdè elédè ta níìsín wọ́n tún ń gbé àwọn programs kan jáde pé wàá pé de French wàá pé de Germany Dutch nítorí pé wọ́n nídìí ẹ lágbọn abìkan ẹ torí táwọn ọmọ tiwa náà tún sáré lọ kọ́ Dutch torí owó náà ni kí ló dé táwa ní kọ́ èdè Lárúbáwá èyí tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wa a sọ pé ara àwọn èèyàn ní gbogbo bíkíbi láyé tó ń kọ́ èdè elédè tí èé ṣèdè wọn kódà èdè tí wọ́n gángan ni wọ́n kà kún jù èdè tí wọ́n ní wọ́n kà kún jù
ní ìsọba mú ìwé kan lọ́wọ́ tá a kọ lédè Yorùbá ọ̀rẹ́ rẹ̀ kan wá bọ̀ ń bẹ wá rí pé ìwé Yorùbá lọ nǹkan pé no dójú tì mí bó ló ṣe dójú tì ọ pé àwọn kàwé Yorùbá ó lè ka English àbí àwọn novel wọn fẹ́ fi ìwé ẹ̀sìn wéwèé novel kí ló wà ń bẹ bí rọ́nà gbogbo ẹ̀ sẹ́yìn ọmọ pé novels ìtumọ̀ rẹ̀ ní rọ́ torí àfọpọlọ ọ̀hún lásán irọ́ lásán yóò lọ ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ yóò láwọn rí wọn orí tọ torí de eléyìí èdè táwọn èèyàn ni wọn kàkún jù èdè elédè wọn lọ fowó gidigidi kọ́ tọ láwọn èdè tó ṣe pé kọtán méde màmá wọn nítòsí àbí ní jìnnàjìnnà kí ló fà sa'yan wara al-husuli ala shay'in min hutami ad-dunya wa futatiha kí ni wọ́n fi ń wá oúnjẹ ilé ayé yìí náà ni àtàjákù búrẹ́dì bẹ́ẹ̀ nǹkan fẹ́ fi rí ojú bá mi. tọ́ fala an yuqbila al-muslimuna minhum ala ta'allumi al-lughati al-arabiyya allati ya'buduna Allah azza wa jalla biha ala wajhi al-akmali wal-atam akadu wa aqwa káwọn ẹni tó jẹ́ mùsùlùmí nù wa káwọn wá máa lo àkókò wọn láti kéde lárúbáwá eléyìí tí wọ́n fi ṣẹ̀sìn fún Olúwa Ẹlẹ́dàá wọn òun lọ lágbára jù òun lọ pàtàkì tó yẹ ká mójútó jù nítorí pé àkù níta bá gbélé ayé wa yìí ṣe ní ọ̀sẹ̀ kù báwo lèmi ó ṣe ṣẹ̀sìn nǹkan tí ń mà tí ó jẹ́ kí n lè ṣẹ̀sìn bó ṣe yẹ kí ló dé tì ní kọ́ ń parí kẹ́sì máa wo àwọn oníkọ́ ọmọ kọ̀wé o náà ní kọ́ ọmọ kọ òyìnbó o náà ní kọ́ ọmọ kọ science and technology o àmọ́ gbogbo ẹ̀ náà ló tún lè kọ́ at the same time kó tún máa kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn rẹ kó tún máa kọ́ ẹ̀kọ́ nípa èdè ẹ̀sìn rẹ torí pé Allah fi àyè sínú ọpọlọ rẹ tó gba gbogbo ẹ̀ àfi tí ìwọ bá fẹ́ dínà má àyè tó fẹ̀ lọ́pọlọ rẹ o àmọ́ tó o bá fi àyè lẹ̀ ó rí i pé n tó lè ṣe pọ̀ nínú ìgbésí ayé rẹ gan kó tó kú ìwọ gangan ló dájà àǹfààní rẹ ó tún wá fi sọmọ làkejì rẹ láǹfààní àmọ́ tó o bá ti lo àwọn ẹ̀bùn tó lù wá fún ọyún láti jẹ́ káwọn nǹkan tó wúlò kó kún bẹ́ẹ̀ ó padà rí pásíkò ṣòfò àǹfààní tó lù wá fún ọ ló dáa kí ni tọ́nà ká pé bó ṣe gbóyìnbó náà ló tún gbédè lárúbáwá bó ti ṣe máa wéhùn iná ló tún máa kéwú Allahu Akbar ó rí i pé inú rẹ̀ ó máa dádùn torí ẹ̀sìn rẹ̀ yóò yí ọ dáadáa òní sínú pé wọn náà ń bẹ ẹnu ẹni tó ń parọ́ fún òní sínú ẹni tí wọ́n ń tàn jẹ ẹ̀sìn yóò yí ọ ọmọ ṣẹ̀sìn dáadáa tó wá rí tiẹ̀ ń kò ní dá dúró lórí rẹ̀ yóò tún ran ìyàwó tó o bá fẹ́ yóò ran àwọn ọmọ tó o bá bí torí bí bàbá tó dá ọjà lẹ̀ bàbá tó dá lílẹ̀ bá ṣe rí bẹ́ẹ̀ náà la expect kí ìyàwó àtàwọn ọmọ rẹ̀ náà rí tó bá ti wá tà torí tiẹ̀ tó yẹ gẹ̀rẹ̀ tó ṣubú ó dájú pé ìwọ náà ò ní ra àwọn ọmọ lé mú torí pé nǹkan tí wọ́n value kò sí bó ṣe lè polówó rẹ̀ fáwọn ọmọ rẹ̀ táwọn náà mọ iyì rẹ̀ ní tí wọ́n bá mọ iyì tó kà kún ni lọ́ọ́ máa polówó fáwọn ọmọ rẹ̀ so kọ́mọ̀ lọ jẹ́ pé ìjàmbá kan ti sàwọn òbí tiwa nípa pé wọn kọ́ ń pa ẹ̀sìn ká má jẹ́ jàmbá wọn sàwà náà nítorí wípé tó bá ṣe wá ó súnmọ́ kó tún jẹ́ pé àwọn ọmọ tiwa náà yóò ṣe wá àmọ́tẹ́yìn bá ti ṣàǹfààní pé mo máa ń pa ẹ̀sìn mo kọ́ nípa ẹ̀sìn ọ̀nà tó máa rí ó tún fi má ju ọ̀lọ́lọ́ máa sàn fún torí ẹ̀ kò di ọlọ́wọ́ kọ kọ̀wé kò di ọlọ́wọ́ kọ ọmọ science and technology kò di ọlọ́wọ́ kọ jẹ́ engineer kò di ọlọ́wọ́ kọ jẹ́ medical doctor kò di ọlọ́wọ́ kọ jẹ́ ẹni tó specialize ní gbogbo àwọn field ike kò tún máa kí ó kọ́ ọmọ tó máa ń tọ́ nǹkan nù kí ó kọ́ ọmọ tó máa ń tí wọ́n ń bọ́ ọ sọ eléyìí ó fún ọ láǹfààní láti máa dá ọ̀nà mà yàtọ̀ sígbẹ̀ yóò fún ọ gan láǹfààní láti lè ṣàǹfààní fẹ́nikẹ́ni níbi tó bá wà lọ́jọ́ iwájú torí ẹ̀ nìkan máa yà wá lẹ́nu tó bá dé àwọn àwùjọ kan ẹ̀rẹ̀ ni tí ó jẹ́ ọ̀gá sọ́jà tásìkò sọ láti bá tó yọ bọ́ wájú yóò ṣe máàmù fáwọn èèyàn
ẹ má jẹ́ ó yà yín lẹ́nu pé gbogbo alukurani ló há sórí. ẹ má jẹ́ ó yà yín lẹ́nu pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òfin ẹ̀sìn ńlọ mà nítorí pé bó ṣe ń kọ́ yìí náà ní ń kọ́ yìí. má jẹ́ ó yà ọ́ lẹ́nu pé tó bá lọ hospital nílùú mi, ọ̀kan nínú àwọn medical doctor ó ní ìmáàmù gbogbo hospital yẹn tásìkò sọ̀láàtì bá tó, wọn nídìí kí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ àṣàyàn nìkan yàtọ̀ kó máa ṣe ìmáàmù fún wọn. yọ yọ lẹ́nu wípé ẹni tó jẹ́ medical personnel yìí ó há Al-Qur'ani sórí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òfin tó jẹ mọ́tẹ̀sìn lọ́mà nítorí pé gbogbo ẹ̀ lọ́kọ́ papọ̀. ẹ̀mẹ́jẹ̀ ajẹ́ ní tóyìnbó gbé wá fún wa, bóyìnbó ṣe ń sáyé tiẹ̀ kọ́ tàn wá jẹ́ káwá tàtàrà rẹ̀ ká jìnnà sáti kọ́ nípa ẹ̀sìn wa. òyìnbó tó gbé gbogbo nǹkan yìí wá, àwọn tí wọn kì í ṣe mùsùlùmí, wọn kì í ṣe mùsùlùmí, ẹlẹ́sìn chọ́ọ̀chì ni wọ́n tún gbẹ́sìn chọ́ọ̀chì náà wá pẹ̀lú ẹ̀. ẹ̀sìn chọ́ọ̀chì tí wọ́n á gbé wá pẹ̀lú ẹ̀ ń ìwọ náà lè ṣèwádìí kó wò wò nínú Google, ó rí bó ṣe jẹ́ pé àwọn ti sáfẹ́sìn báyìí. ẹni tó kù ní England tí wọ́n ti gbé gbogbo ẹ̀ wá sí Nàìjíríà ń bí tí ń ṣe ẹ̀sìn chọ́ọ̀chì, bóyá ni wọ́n tó 2%, bóyá ni wọ́n tó 2%. ọ̀pọ̀lọpọ̀ churches ni wọ́n ń tà báyìí tí wọ́n convert sí nǹkan míì. wọ́n bẹ nínú rẹ̀ tí wọ́n ti convert sí mọ́ṣáláṣí. torí de eléyìí báyìí àwọn tí wọ́n ẹ̀sìn tán láwọn ń ṣeun bọ́ bá mú ni bí ọba sì mú kọ́ fọ́ọ̀mù rẹ̀. mùsùlùmí làwa o, àwa ò sí nípò bọ́ bá mú bí ọba mú kọ́ fọ́ọ̀mù rẹ̀. torí pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Allahu ló wọn dálìdánù ọ̀dáyàn nítorí nǹkan kan àfi torí kí wọ́n lè sìn. a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan tí ó tàn kọ́ gbantí ò ní tán sọnù lọ́wọ́ wa. àwọn ẹni tó yìnbó gbé the so-called western civilization wá fún, àwọn gbà ó dì, wọ́n gbà ó dì, làwọn sì máa wò pé pẹ̀lú so-called western civilization ó bùkátà kò tún mójú tẹ́sìn mà, pàápàá jùlọ ẹ̀sìn Islam. torí wọn máa wò pé kí ló gbẹ̀yìn náà débẹ̀, kí ni ò gbé mi débẹ̀. ẹ̀kọ́ wà fún gbogbo ọmọ èèyàn ni, bọ̀tẹ̀ ẹ̀kọ́ yẹn bó ṣe wà fún gbogbo ọmọ èèyàn, níbo ló ti wá sọ pé torí kí n lè bá a má mo gbọ́dọ̀ pẹ̀sẹ̀ mi tì, níbo ń bẹ̀ tí wọn náà wà lọ sọ̀rẹ́ndà fún ideology ka ideology, ọ̀hà kà máa jọ́ máa mùsùlùmí lórúkọ lásán, òní mọ kankan nípa ẹ̀sìn rẹ, ojú ọmọ tì ọ́ pé bàbá rẹ bí ọ mùsùlùmí, yóò tún máa sọ pé wọn ọba ti mọ̀ kó bí ọ lẹ́lẹ́sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù. A'udhu billahi minash shaitani rajim. mùsùlùmí máa mójútó ẹ̀sìn rẹ̀ ni o, mùsùlùmí ìfẹ̀sìn rẹ̀ ṣeré. gbogbo ayé yìí ọ̀tàn, ọ̀rọ̀ nípa kíyámà àtẹ̀sìn kò ní tán. a sì máa ń ṣàdúrà lédè Yorùbá o pé kí Allah kó má jẹ́ kí n tí ọ̀tàn kó gba tí ò ní tán sọnù lọ́wọ́ wa. ayé ọ̀tàn kó má gbá kíyámà sọnù lọ́wọ́ wa. kí ló ń ná pé kó kọ́ èdè Lárúbáwá, kí ló ń ná pé kó kọ́ nípa ẹ̀sìn Islam. a sì rá àwọn ọmọ tó ṣe pé skul náà ni wọ́n wá, ṣùgbọ́n táwọn kọjú mọ́ pé àwọn fẹ́ kọ́ kí ó pẹ̀lú skul wọn, àwọn máa tún ṣe dáadáa jù wọ́n tó kọ́ kí ó lọ wádìí ní gbogbo faculties. pọ̀lọpọ̀ àwọn ọmọ tó máa ń gba first class jáde yẹn ẹ̀rí pọ̀ máa lé kí ó ní wọn, kọ́dà ẹ̀ tún rí pé omi ti hal Qur'ani, agbárí àtọpọlọ tó fi hal Qur'ani, kí lẹ́yìn wọn kọ́ nùwé náà tí ò ní gbé gbogbo ẹrù. ẹ rí i pé rọrùn ni ọba dé fún àṣírí tó wà ń bẹ̀ nù. torí tó bá ti lè há Al-Qur'ani kọ rọrùn ha, tó bá tún ha kò tún rọrùn sọ, bó ṣe máa sọ tí òfin ní sámọ lọ́wọ́. gbogbo eléyàn ló ń wá rí ṣe, kí á lẹ̀ ń kọ́ nù ìwé náà tó le ganan rí tó fi gba F9, kí lẹ̀ ń kọ́ ń bẹ̀. so eléyìí túmọ̀ sí wípé iná ní yunifásitì kan wọn láti rí wò lọ́wọ́ àánú kí o, torí gbogbo àwọn ọmọ tó gba first class ọmọlẹ́kí o ni wọn. kò sásìrí kankan bẹ̀ ju wípé kí o lè jùwé lọ. so ẹni tó bá mọ kí o tó bá tún ní ìwé ló ń kọ yóò mọ ju gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ lọ. eléyìí muttafaqun alayhi kìí ṣe nǹkan tó mọ wákà, ó ti ṣẹlẹ̀ púpọ̀. nítorí pé kí o yí báyìí kò easy
bí ìwé ẹ máa pé ìwé ní ìsìn gbogbo yẹn ń sọ English yẹn létí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa bọ́ ọ sọ kò ní strange sí ọ but lárúbáwá kò wà nítòsí òun wá lọ àsìkò ọrọra rẹ̀ ọkọ Allah òfìjẹ ọmọ kí wọn lọ wá rò pé ìwé ó ti wá sọ̀rọ̀ fún kò ní sọ̀rọ̀ fún bí idhnillah torí ẹ̀wọ́n náà múra ọmọdé ni ọ lónìí ọ padà dàgbàlagbà lọ́la nítorí èèyàn lè fi jíjẹ́ ọmọdé kọ́ èèyàn lè fi ìjàgbàlagbà kọ́ ọ torí pé èèyàn ní àìrójú lónìí orójú àìrójú ń bọ̀ bẹ́ẹ̀ ni gbèsè ayé gbogbo wa rí lónìí àsìkò rẹ wà ọ̀la òní lásìkò torí wọn náà ó ti níyàwó ìyàwó pé kìnnìkan ṣe kìnnìkan ó gbé mi lọ hospital ó ṣe kìnnìkan ó rí i pé gbogbo ìdààmú bẹ̀rẹ̀ àwọn tó ti bí ma wín àwọn ní gbogbo nǹkan tó ń fẹ́ sí láti jẹ́ táwọn orí ṣe kí ló dé ọmọ ń fẹ́ kún dáa láàmú bẹ́ẹ̀ náà ni wọ́n náà da bàbá rẹ̀ láàmú àtìyá rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní wàhálà yùn but nísìn ó rí i pé ó ti experience nǹkan tó experience àsìkò tó tí ì ní wàhálà lèèyàn máa ń lò kò sẹ́ni tó ní kọ́ ọmọ fẹ́ yàwó kò sẹ́ni tó ní kọ́ ọmọ bímọ àmọ́ kó tó dìgbà yùn ló ti yẹ kó lò gbésí ayé rẹ̀ dáadáa àwọn nǹkan tó o bá ti rí mú lónìí ẹni tí ó gbà lọ́wọ́ rẹ̀ ò sí yóò mọ wá wúlò fún ọ nígbà wọn ìwọ náà mọ wá sọ pé Allahu Akbar tí n bá lu àsìkò ń dáadáa ń gbà wọn káwápẹ́rù sí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀ kò ní rọrùn torí rẹ̀ yẹn máa ń lo àsìkò yẹn dáadáa ni àsìkò dàbí idà tí wọ́n bá gé yóò gé ọ idà kìí jókòó lásán yín máa gé nǹkan ni o tọ́ ọ bá lò láti fi gé nǹkan idà ó padà lóra rẹ̀ láti fi gé ọ kákíyè sára ká mọ̀ yìí pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó bùkátà ká mọ̀ nípa rẹ̀ ká lè bá a máa ṣe bólúwa ó ti ṣe fi yọ́nú sí wa ẹ̀sìn yìí kò ṣe fagbárí lásán ṣe àfi ká kọ́ mọ̀ nípa rẹ̀ níta bá ti wá mọ̀ nípa rẹ̀ ká máa lò abẹ́ Allahu Azza wa Jal kó túnbọ̀ ṣe ní rọrùn fún wa láti wá mọ̀ nípa ẹ̀sìn wa kó ṣe ní rọrùn fún wa láti máa ṣàmúlò àwọn nǹkan tá a máa ń kọ́ nípa ẹ̀sìn wa kó lọ ẹlẹ́dàá wa kó ṣe wá lọ́kàn nínú àwọn olóríire. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.